Ọlọ́run Olódùmarè á túbọ̀ máa dá wa sí, á máa dá wa sí ní rere ní rere. Inú mi dùn púpọ̀ láti wà ń bí ní ọjọ́ òní. Mo kí gbogbo àwọn tí Ọlọ́run Olódùmarè ń lò láti lè gbé ìjọ mímọ́ Kérúbù àti Séráfù tí ayọ̀ ní tó bá mi gbé wọn ró. Ọlọ́run Olódùmarè á túbọ̀ máa lọ́ra ẹ̀mí gbogbo wa o. Mo kí màmá olóríire, màmá Fákẹ́yẹ, oríire tí ojú yín ń rí, ire lójú yín máa rí títí láéláé o. Torí oríire kan ò jù báyìí lọ láyé. Kò sí awáyé má lọ o. Ẹni tó bá ní pé òun wá sílé ayé òun ò ní lọ, ó ń tan ara ẹ̀ ní. Ṣùgbọ́n tí ọlọ́jọ́ bá dé, kí ni wọ́n fẹ́ máa sọ nípa wa? Ní agbára Ọlọ́run Olódùmarè, a ò ní fọjọ́ ọlọ́jọ́ lọ o. Gbogbo wa la máa gbélé ayé ṣe nǹkan rere o. Ọmọ wa á gbélé ayé ṣe nǹkan rere o. Èmi fa orí yẹn mọ́ra, èmi á gbélé ayé ṣe nǹkan rere o. Èmi náà á gbélé ayé ṣe nǹkan rere o. Bí bàbá wa Fákẹ́yẹ ṣe gbélé ayé ṣe nǹkan rere, èmi náà á gbélé ayé ṣe nǹkan rere o. Tó ṣe jẹ́ wípé nígbà tí ọlọ́jọ́ pè wọ́n, àwa tó jẹ́ alààyè tá a wà nípò irọ́, torí ipò rọ gbogbo wa wà o, ipò tọ́ ni àwọn wà, a tún ṣì ń ṣèrántí wọn. Àní lágbára Ọlọ́run máa gbélé ayé ṣe nǹkan rere o. Ọmọ mi á gbélé ayé ṣe nǹkan rere o. Ọkọ mi á gbélé ayé ṣe nǹkan rere o. Aya mi á gbélé ayé ṣe nǹkan rere o. Àwọn tó bí mi á gbélé ayé ṣe nǹkan rere o. Ìrandéran mi á gbélé ayé ṣe nǹkan rere o. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè tó fún mi ní oore ọ̀fẹ́ láti wá darapọ̀ pẹ̀lú ìjọ mímọ́ CNS. Ayọ̀ ni o tí bàbá Prophet Dr. Gabriel Olúbùnmi Fákẹ́yẹ tí wọ́n fi lọ́lẹ̀. Ní ìgbà tí àwọn aṣojú ìjọ mímọ́ CNS wá bá mi ní Ifẹ̀, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé wọ́n bá mi pẹ̀lú ayọ̀ àti àlàáfíà. Wọ́n wá ta mí lọ́rẹ orin tá a kọ yẹn, àwọn náà ta mí lọ́rẹ orin yẹn, àwọn náà kọ mi. Mo dẹ̀ mọ̀ pé olórí ẹgbẹ́ àwọn akọrin ló dàbí ọgbọ́n, kí tiẹ̀ tó sọ̀rọ̀ ló ti bẹ̀rẹ̀ orin yẹn. Torí mo ní pé kọ́ kọ́ bí ẹ̀5 sí ẹ̀6 kan tó kúrò lọ́jọ́ yẹn. Ọlọ́run Olódùmarè ó ní bàbá tí gbogbo wa ń wojú ẹ̀. Kò sẹ́ni tí ó rí rí, ṣùgbọ́n à ń gbóhùn ẹ̀. Tẹ́nikẹ́ni bá mọ ibi tó wà, àwa ọmọ adarí hurun oníkálukú láti lọ kó ìbọn àdá oríṣiríṣi pé wàá dá mi lóhùn lẹ́ni o, wàá dá mi lóhùn lẹ́ni ní ṣá, ìwọ ṣáà ló dá mi, ṣèbí bí ló wà, mi ò ní kúrò bí o. Àwọn ẹlòmíì àjókòó pàṣẹ lọ́rùn, ibi ló wà ó ní lọ, ó dìgbà tó bá tó dá mi lóhùn. Ṣùgbọ́n ibi tí ó ti ju àwa ẹ̀dá ọmọ alààyè lọ nìyẹn. Kò sẹ́ni tó rí rí. Kàyéfì yẹn ló máa ṣe wá lọ títí. Ṣùgbọ́n à ń rí iṣẹ́ ọwọ́ ẹ̀. Iṣẹ́ ọwọ́ ẹ̀ náà la rí yìí o. Iṣẹ́ ọwọ́ ẹ̀ náà ni gbogbo wa tó jókòó yìí.
tá a wà láyé tá a wà láàyè tá a ń gbóhùn ara wa. A ṣàmọ̀ pé ẹ̀rọ gbohùngbohùn yìí ẹ́ńjìn kan wà nú ẹ̀ tán ṣe tó fi ń gbé ohùn síta báyìí. Ẹ́ńjìn wo ló wà nú wa tó ń gbé ohùn jáde? Ẹni tí ò bá mọnú rò kò ní mọ pẹ́ dú. Gbogbo wa jókòó à ń gbọ́wọ́ apá ṣe ń gbé à ń sọ̀rọ̀ à ń gbóhùn ara wa. Ta ló rí ọpọlọ ẹ̀ rí? Ó rí ọpọlọ tó fi ń ṣe gbogbo ohun tó fi ń ṣe yìí. Kí wàá lọ wá ń wọ́lọ̀ fún ìwọ gan tó dúró lásán. Ó dúró ní gẹ́gẹ́ bí ẹ̀yà Ọlọ́run. Iṣẹ́ Ọlọ́run, iṣẹ́ ọwọ́ tí Ọlọ́run dá. Àwa ní pé kò sọ Ọlọ́run, ó mà ṣe o. Ọlọ́run wà, ó wà lórí ìtẹ́, ó dẹ̀ ń jọba. Àbí kò sọ Ọlọ́run ni? Abẹ́ rò pé kò sí ni? Òun ló máa ń jẹ́ kí n rántí orin èmi ò rí ọ rí o Ọlọ́run mi ṣùgbọ́n mo fi rẹ̀. Èmi ò rí ọ rí o Ọlọ́run mi ṣùgbọ́n mo fi rẹ̀. Ayaba ṣọ̀ra Ọlọ́run mi wípé wá. Ayaba ṣọ̀ra Ọlọ́run mi wípé wá. Ọba ta orí tàrí iṣẹ́ ọwọ́ rẹ̀. Oṣù bàrẹ̀ ẹjọ́. Hallelujah. Hallelujah. Àwọn kan máa jókòó. Abẹ́ ẹ̀rọ Ọlọ́run rí ni. Abẹ́ fíìlì ẹ̀ ní. Ẹni tó bá fíìlì Ọlọ́run kó bá mi dìde dúró. Ó yẹ wá bá mi kọrin yẹn tíjótijó. Èmi ò rí ọ rí o. Ọlọ́run mi ṣùgbọ́n mo fi rẹ̀. Mi ò rí ọ rí o. Èmi ò rí ọ rí o. Ọlọ́run mi ṣùgbọ́n mo fi rẹ̀. Ayaba ṣọ́ra. Ayaba ṣọ̀ra Wípé wá. wípé wá. Ayaba ṣọ̀ra Ọlọ́run mi. wípé wá. Mo ń lọ sójú òkun, Hey. mi ò rẹ́ni síbí rẹ̀. Oh, yes. Mo lọ sínú igbó ńláńlá o, Hey. èmi ọgbẹ́. Sí o. Mo lọ sí ìsà òkú o, mi ò rẹ́ni bí Ọlọ́run mi. Ayaba ṣọ̀ra Ọlọ́run mi wípé wá. Ayaba ṣọ̀ra Ọlọ́run mi wípé wá. Ẹ ṣe ẹ jókòó. Ẹ̀yin lẹ fún mi wákàtí 5 o. Abẹ́ rò pé mi náà kí n gorí pẹpẹ ni. Èmi náà máa mọ̀ wàásù díẹ̀díẹ̀. Ẹ̀yin lẹni lọ́nú ẹ̀mí o. Ṣé wákàtí 5 yẹn dáa? Kí n máa lọ nìṣó. Mi ò máa gbóhùn yín dáadáa. Ọlọ́run Olódùmarè a máa lọ́ra ẹ̀mí wa o. Ọlọ́run ló ń sìn wá o. Àwa kọ́ la ń sìn o. Ẹni tó bá lóun sìn Ọlọ́run ń tan ara ẹ̀ ni. Ó ń tan ara ẹ̀. Ìṣẹ́jú mélòó ló fi ń sìn? Ìwọ tó yẹ pé bó ṣe ń rìn lọ ó ń ṣọ́ ẹ. Tó ò fẹsẹ̀ kọ́. Tó ṣe wà nú ọkọ̀ ó ń ṣọ́ ẹ. Tó rìn jọ́ tí ebi ń pọ̀nà. Olóòní gbogbo owó ayé. Òun wo bank account ẹ.
òun mú calculator ó tẹ̀ pa 500 million 1 billion 2 billion 20 billion ó tẹ̀ ó fẹ́ kọ́ bí ó fẹ́ kọ́ tán ó fẹ́ kọ́ gbá ó fẹ́ kọ́ àwo ó wá mú kọ́kọ́rọ́ tó fún sèfù ẹ̀ dání ó wá mú sọ́wọ́ ó ti rẹ̀ ó kàn sùn lọ ni ẹni pé kó ẹ bèrè lọ́wọ́ ẹni ẹ pé bolo ti máa bá kọ́kọ́rọ́ yẹn láàárọ̀ ọ̀la ṣó máa bá lọ́wọ́ ẹ̀ tó ránṣọṣọ tó dìmọ́ lọ́wọ́ ibo ló ti máa bá kò tí akọ́kọ́ wà láàárọ̀ ọjọ́ yìí kì tó bá kọ́kọ́ jí torí tó máa jí sí nìyẹn kò ní kọ́kọ́ rántí pé ọlọ́run máa ṣe ń wo tó gba ẹ̀mí mi lọ́wọ́ mi tó lójoojúmọ́ là ń kú tó tọ́ ni o ọlọ́run ń dán wa wò lójoojúmọ́ ìyẹn tọ́pẹ́ gan pé àgbójú run dójú kú ọlọ́run lódùmarè á jẹ́ ká gbélé ayé ṣe nǹkan rere o inú mi dùn púpọ̀ ìyá àdúrà wọ́n ti sọ̀rọ̀ ọlọ́run lódùmarè á máa fi sí yín lẹ́nu ẹ̀ máa mọ̀ ọ́ sọ ìgbà tí mo dé bí gbogbo àwọn àgbààgbà ìjọ wọn kọ́kọ́ mú mi yípo mo rí àpẹẹrẹ kan ibi tí bàbá Fákẹ́yẹ ti ń gbé bíbélì lé adarí lọ́wọ́ nísìnyí ẹni tó bá ṣoríire láyé ni ó máa ní ọwọ́ rere lẹ́yìn o tó o bá ti lọ́wọ́ rere lẹ́yìn ẹni náà kò ráyé wá o torí lójú ẹ̀mí ẹ̀ gbogbo tó gbélé ayé ṣe ló máa fẹ́ máa para díẹ̀díẹ̀ àní wá sílé ayé bí ejò tó rìn lórí àpáta tí ò fi ipa sílẹ̀ o ẹ ṣàdúrà yẹn dáadáa o bàbá Fákẹ́yẹ ti wá wọ́n rí ilé ayé ìwà wọ́n rí wá wọ́n ti gbélé ayé ṣe nǹkan rere kí wá nìwọ tí Ọlọ́run sì fún ní oore ọ̀fẹ́ kí ló wá ń filé ayé ẹ̀ ṣe èèyàn mélòó ló ti pa lẹ́rìn-ín kì í ṣe pé kó o fún lówó nìkan bóyá o kàn máa jájúmọ́ ṣá ọmọ ọ̀dọ́ ilé ẹ̀ wá kàn máa jájúmọ́ ṣá ẹni tó ń wà ẹ́ wà á máa ké mọ́ ṣá bẹ́ẹ̀ ni pé kò ń sọ Ọlọ́run ló ṣẹ̀dá ẹ̀ ẹrú ní bàbá ọ̀nà ló jìn gbogbo wa ń pariwo owó lọ́wọ́ rí ó ti sọmọ ọ̀dọ̀ lẹ́kan rí ó ti sọmọ ọ̀dọ̀ àwọn kókà rí òun ló ń fọṣọ wọn òun ló ń nulẹ̀ lé wọn ẹrú ní bàbá ọ̀nà ló jìn ọjọ́ wo ló pa dráìvà tó ń wà ẹ́ ọjọ́ wo ló pa lẹ́rìn gbẹ̀yìn ẹni tó ń fọṣọ ẹ ó ń lọ gẹ́ ẹ̀ ìwọ bí dráìvà ẹnu lọ́jọ́ kan kó wá lọ ní dráìvà kan tó jẹ́ pé nǹkan ń ṣe lọ́pọlọ á kàn wá wọnú lagoon lọ ni ìgbà wà bẹ̀rẹ̀ sí bẹ́ẹ̀ kó tó wà ẹ̀ tó kàn ní pé kí ló tiẹ̀ máa ń ṣọ̀gá ẹ̀ ọ̀gá ẹ̀ màdé máa gbọ́ 10 billion 1 billion 2 billion lẹ́yìn ebi dẹ̀ ń pọ̀ mọ́ mi ó tọ́jú mi ó tiẹ̀ ṣàyẹ́sí mi ó yá àfihàn ìjàjọ máa lọ wà á kọ́kọ́ máa bú tó bá yà wà bẹ̀rẹ̀ sí bẹ́ẹ̀ ká ní gbogbo wa mọ rírì Ọlọ́run ni ó fi àyè ọpẹ́ sílẹ̀ fún oníkálukú ìka yóò dọ́gba ó fi àyè ọpẹ́ sílẹ̀ ṣùgbọ́n àwọn ènìyàn ẹlẹ́ran ara afẹ́dógún afẹ́dọ́gbọ̀n Ọlọ́run lódùmarè á túbọ̀ máa lọ́ra ẹ̀mí gbogbo wa o. tẹ́ ẹ bá tún pè mí màá tún wá. ibi tí inú mi dùn dé mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè pàápàá jùlọ lọ́wọ́ Professor Fájẹ́mirókù wọ́n nínú àwọn dùn láti rí mi lénìí inú èmi náà dùn bàbá láti rí yín lénìí bàbá lè má mọ̀
aráalé ni wá, ẹni ìtàn lórúkọ mi. Mo fẹ́ràn ìtàn káàárọ̀ òjìrè láti kékeré mi. Aráalé ni wá, bàbá ọ̀mọ̀bọ̀ máa sọ fún ilé ní bàbá máa sọ díẹ̀ níbẹ̀ tá a ṣe jẹ́ aráalé. Ọmọ Òkè Igbó ni bàbá Professor Fájẹ́mirókùn. Àwọn ìran mi ló lọ tẹ Òkè Igbó dó ní 1850 sí 1855. Ọọ̀ni méjì ló ti jẹ láti Òkè Igbó. Ọọ̀ni tìrínkìní tó kọ́kọ́ jẹ ó jẹ ní 1877 sí 1880. Ọọ̀ni tó dẹ̀ jẹ ní Ọ̀jájá kìíní, èmi l'Ọ̀jájá kejì tó wà wájú yín o. Òkè Igbó ni wọ́n bí Ọọ̀ni Ọ̀jájá kìíní sí torí ọlọ́gbẹ́ ńlá òun ló lọ tẹ ìlú Òkè Igbó dó. Òun dẹ̀ ló jẹ́ gẹ́gẹ́ bí bàbá fún Ọ̀jájá kìíní. Ọlọ́gbẹ́ ńlá wa jẹ́ lẹ́yìn ìgbà tí Ọ̀jájá kìíní tó lọ jẹ́ Ọlọ́run pè. Ó jẹ́ láti 1880 to 1894. Kò dẹ̀ kúrò lókè Igbó, ibẹ̀ ló bí gbogbo ọmọ ẹ̀ sí. Ibẹ̀ ló ti tẹ gbogbo nǹkan tó tẹ̀dó nípa ìlú Òkè Igbó. Tẹ bá wo Òkè Igbó àti Ifẹ̀ ẹ rí pé bákan náà la ṣe jọ sọ gborúkọ àdúgbò wa. Ṣé ẹ ti rí pé ẹbí mi ni bàbá báyìí? Bàbá Professor Fájẹ́mirókùn, inú mi dùn láti rí yín. Ọlọ́run Olódùmarè á jẹ́ ká pẹ́ fúnra wa o. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìgbésí ayé àwọn ọ̀dọ́ torí kò síbi tí n bá dé tí mi kì í mẹ́nu bà àwọn ọ̀dọ́. Pàápàá jùlọ alukoro yín lè ní ẹ wo bóyá ń kó ẹ̀sà sí mi lórí. Ká ló jóbìnrin ni mo máa fà lọ́fẹ̀ẹ́ ni. Ṣùgbọ́n ọkùnrin lọ́lọ́run dá. Má ṣàkábíyèsí, báwo ló lè ṣàkábíyèsí tó yìí? Ojú ẹ̀ dẹ̀ wà gúnrégé dáadáa o. Kábíyèsí o. Kí ló dé tọ́lọ̀ ò ṣe wá ṣe lóbìnrin báyìí? O ti kẹ́sà yẹn sún mi lórí jù. Orí mi wá ń dìde gan-an. Níbi tí mo jókòó sí, orí mi kàn ń dìde ní gan-an. Orí mi kàn ń dìde ní gan-an. Ẹ bá mi pàtẹ́wọ́ fún un. Kábíyèsí prophetess ò ní gbà o. Prophetess ṣe kí ni? Mo sì ń bọ̀ lórí wọn. Mo sì ń bọ̀ lórí wọn. Wọ́n ti fojú ẹ̀gbẹ́ wò mí. Ọlọ́run Olódùmarè. Ẹ fi prophet ẹni kí ìyá àdúrà kan máa sinmi bẹ̀ yẹn. Ẹni ìyá àdúrà pẹ́ fún wa. Ẹ bá mi ṣàdúrà pé ìyá àdúrà pẹ́ fún wa. Ẹ pẹ́ fún wa. Ó ti ṣe é ṣe. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè lẹ́ẹ̀kan sí, pàápàá jùlọ àwọn ọ̀dọ́ inú ìjọ mímọ́ yìí. Bí ètò ṣe wà tí ẹni tí ó dá ìjọ ìsílẹ̀, àwọn bàbá wa nínú Olúwa tó ṣe fi ètò yẹn sí, mo fẹ́ rọ gbogbo yín kẹ́ ẹ jẹ́ kí ó tún dáa ju bí wọ́n ṣe fi sílẹ̀ lọ. Ọlọ́run Olódùmarè á túbọ̀ máa lọ́ra ẹ̀mí yín o. Tí ibì kan bá ń dùn, ẹ lọ wo àwọn ọ̀dọ́ ọbẹ̀. Àwọn ní o. Àwọn Ọlọ́run kó agbára yẹn lé lọ́wọ́. Ọlọ́run Olódùmarè á jẹ́ kẹ́ máa mọ̀ ọ́ ṣe. Gbogbo àdáwọ́lé yín á máa yọrí sí rere o. Gbogbo bí tẹ́ fojú sí láyé ọ̀nà á máa gbàbẹ̀ o. Bí a ṣe wá bá ṣe rí ibi tínú wa ń dùn, Ọlọ́run Olódùmarè á máa bá mi dùn ẹ̀yin náà nú o. Ẹ jọ̀ọ́ nítorí tọlọ́run, ẹ̀yin náà ẹ bẹ̀rẹ̀ sí tún ìgbésí ayé yín tò wípé lágbára Ọlọ́run Olódùmarè bí bàbá wa Fákẹ́yẹ ṣe ṣe ètò bíi èmi náà máa gbélé ayé ṣe nǹkan rere.
torí ayé ò kì í yẹ̀yàn ju báyìí náà lọ. Kí ló wà nínú ilé ayé yìí? Ilé asán, ogun lọ́tún lósì. Ọlọ́run Olódùmarè a máa bá wa lọ́rọ̀ ẹ̀mí gbogbo wa o. Lákòótán mo kí gbogbo orí adé tó wà níkàlẹ̀, gbogbo bí tẹ́ jọba sí. Ọlọ́run Olódùmarè á jẹ́ kẹ́ ẹ pẹ́ lórí òpó o. Bí ẹ ṣe jẹ́ olùdarí gbogbo àwọn ìlú tẹ́ wà lórí ìtẹ́ ń bẹ̀, adé á pẹ́ lórí o, bàtà á pẹ́ lẹ́sẹ̀. Mo kí gbogbo olùdarí lẹ́ẹ̀kan sí, pàápàá jùlọ ìyá àdúrà àti ọkọ wọn tí wọ́n máa ń pè ní Brahmi Múìwá. Àwọn náà ti forúkọ yẹn sí mi lẹ́nu. Ọlọ́run Olódùmarè a máa bá mi dúró tì yín. Ẹ ní mọ iye ara yín o. Kò síbi tẹ́ dé tán ti fẹ́ràn yín pẹ̀lú ọ̀yàyà bẹ́ẹ̀ ṣe ń ṣe ni kẹ́ máa ṣe lọ. Gbàtẹ́wọ́ bí mo rí ẹ̀rín lójú ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ ṣe ń ṣe ni kẹ́ máa ṣe lọ. Tẹ́ ẹ̀ ṣe jọra yín lójú, ẹ̀yin náà mọ̀ pé mo fẹ́ràn yín. Tẹ́ bá ní ó yá bí ibi tẹ́ bá ní kẹ́ ó yá àjọ ń lọ ni. Ọlọ́run Olódùmarè á túbọ̀ máa lọ́ra ẹ̀mí yín o. Bẹ́ẹ̀ ṣe ń ṣe sínú ìránṣẹ́ Ọlọ́run, iṣẹ́ ìránṣẹ́ Ọlọ́run Olódùmarè á túbọ̀ máa bùkún yín o. Ẹ má jẹ́ kó sú yín o, torí Ọlọ́run mọ̀ọ́mọ̀ dá yín fáwọn kan ni o. Ẹ má jẹ́ kó sú yín. Elétò lọ́lọ́run, ó tó dáadáa, ó mọ àwọn ibi tó yẹ kí àwọn kankan yà sí. Ta ló ń yí òrùn lọlẹ̀ abẹ́ ẹ̀rọ ni? Ẹ̀yin náà ò kórùn máa ràn ṣáá. Ẹ mọ̀ pé ara máa ta gbogbo wa, ara ò ní ní wá o. Ṣèbẹ́ yín lẹ máa yí rédíò yín lọlẹ̀ tó bá ti ń pariwo sí yín létí, àti tẹlifíṣàn yín, ọwọ́ yín lẹ máa fi yí lọlẹ̀, ọwọ́ yín lẹ máa fi pa. Ẹ̀rọ ní pé ta ló ń yí òrùn lọlẹ̀, ta ló ń yí òjò lọlẹ̀. Ẹ̀yin ẹ jẹ́ kójò máa rọ̀ ní ìsìnkú rọ̀ fún bí oṣù kan, gbogbo ara tó máa bẹ Ọlọ́run. Báwa yí lọlẹ̀ jọ̀ọ́, omi ti pọ̀ jù. Ẹni tó bá ní òsọ Ọlọ́run kó rántí pé èmi mo máa yí TV mi lọlẹ̀, èmi mo yí rédíò mi lọlẹ̀. Táwa ló ń yí òrùn lọlẹ̀ fún wa tí ìbá ṣe Ọlọ́run Olódùmarè. Tó sí ẹ̀, gbogbo ohun tá a bá ń ṣe láyè ká máa ṣe dáadáa ni. Ire ló pé o, ìkà ò pé. Àmọ́ Ọlọ́run ò dá wa bákan náà, ṣùgbọ́n ní ọjọ́ òní bá ṣe ń ṣe ìrántí bàbá Fákẹ́yẹ, Ọlọ́run Olódùmarè a máa rántí gbogbo wa sí rere o. Gbogbo nǹkan tá a ṣàdúrà léni, Ọlọ́run Olódùmarè a mú lọ lé àṣẹ o. Gbogbo wa náà a gbélé ayé ṣe nǹkan rere o. Ẹ wá bá mi sọ pé màá gbélé ayé ṣe nǹkan rere. Ẹ tún bá mi sọ lẹ́ẹ̀kan sí, màá gbélé ayé ṣe nǹkan rere. Ẹ bá mi sọ lẹ́ẹ̀kan sí. A rí bẹ́ẹ̀, a ṣe bẹ́ẹ̀ o. Lágbára Ọlọ́run Olódùmarè, Jésù Kristi Olúwa wa.